Iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ. Iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ. Òwe nílẹ̀ Yorùbá ni àkànlò èdè sì ní pẹ̀lú. Tí Yorùbá bá ní iye kan alábàáhùn ò ju mẹ́ta lọ, kí ni Yorùbá ń pè ní iye kan? Iye kan túmọ̀ sí ọmọ ìyá kan, ẹni a bí nínú ìyá kan ṣoṣo. Ó lè jẹ́ méjì, ó lè jẹ́ mẹ́ta, ó lè jẹ́ mẹ́rin, ó lè jẹ́ méje, kò sí iye tí ò lè jẹ́. Tí Yorùbá bá ní iye kan mi ni lágbájá, ó túmọ̀ sí pé ọmọ ìyá mi ni, aráalé mi ni, ẹbí mi ni. Ìgbà míì wà, ìtumọ̀ iye kan ni ọmọ ìyá kan o, ṣùgbọ́n ìgbà míì wà ayé a máa pe èèyàn tí kì í ṣe ọmọ ìyá kan náà ní iye kan. Ẹ lè jọ jẹ́ ẹ̀yà kan náà, ṣùgbọ́n kó jẹ́ pé nǹkan tó ń pa yín pọ̀ ó kọjá nǹkan tí ń pa ọmọ ìyá kan papọ̀ ńgbà míì. Tí wọ́n bá wí, wọ́n ní iye kan mi ni lágbájá. Ó túmọ̀ sí pé nǹkan tó wà láàrin wọn ó lọ́rìn ju tọmọ ìyá lọ nígbà míì. Ẹni a jọ jẹ́ ẹ̀yà, tá a jọ jẹ́ ọmọ ìlú, tàbí tá a jọ jẹ́ ẹbí, tí ìbáṣepọ̀ wa tún wá gún mọ́ láàrin ara wa, àwọn èèyàn a máa pè ní iye kan mi. Ṣùgbọ́n iye kan gangan òun ni ọmọ ìyá kan. Wọ́n wá ní iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ. Kí ni iye kan alábàáhùn? Kí ló dé tí ò fi ju mẹ́ta lọ? Ìjàpá, Yánníbo, Ìrèré. Iye kan alábàáhùn náà nù. Tá a bá sì wò dáadáa, á rí i pé ò ju mẹ́ta lọ. Àwa lè sọ o, lágbàáyé nígbà tí oríṣiríṣi ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tí ń tẹ̀síwájú àti oríṣiríṣi ìwádìí nípa àwọn ẹranko inú igbó, inú omi, ojú ọ̀run, ó wá lè ṣeé ṣe kó ti ju mẹ́ta lọ. Torí pé nínú ìṣèwádìí wa, àwọn ẹyẹ ojú ọ̀run tá à rí rí ńgbà míì, à ń rí i látara oríṣiríṣi àwọn documentaries tí à ń wò nípa ẹranko, àmì ẹranko tá à rí rí. Tó jẹ́ pé a lè sọ wípé ibi báyìí là á kì í mọ́. Àwọn kan sì wà tó jẹ́ pé a lè kì í mọ́ àwọn tọ̀dọ̀ tiwa ńbí náà pé ó dà pé ara wọn náà ni. Ṣùgbọ́n nínú òwe Yorùbá, ìgbàgbọ́ tiwa ni pé iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ. Ìjàpá, Yánníbo, Ìrèré. Ìjàpá òun gangan ni àwọn èèyàn ń pè ní alábàáhùn tán tẹ̀ mọ́ láàjù, torí òun ló ṣáájú. Ṣùgbọ́n gbogbo wọn, Yánníbo, Ìrèré, alábàáhùn náà ni wọ́n. Látara pé wọ́n jọ ní àwọn nǹkan kan tán jọ fi jọra wọn. Tán jọ fi jọra wọn.
ìjàpá tá a tún máa ń dàpè ní alábàáhùn Yáníbo ìjàpá yẹn ẹyọkẹ ti mọ̀ tiẹ̀ ìjàpá òun ló la sábà máa ń rí tó nígbá lẹ́yìn báyìí tí máa ń rìn hátáhátá irú eléyìí tó wà ní ààfin bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àtàwọn ìjàpá tó wà káàkiri ibikíbi lágbàáyé. Mi ò fẹ́ sọ nípa ìgbésí ayé àwọn ìjàpá torí pé yẹn kọ́ lè mí mú wá. Òwe tí Yorùbá pa pé ìyè kan alábàáhùn ò ju mẹ́ta lọ òun ni àwa fẹ́ gbìyànjú àti ṣàlàyé ọ̀rínkinnínwín nípa ẹ̀. Ìdí tí wọ́n fi ń pòwe yẹn àti nǹkan tí a lè pa á fún tá a lè lò ó fún. Ìjàpá ó ní bó ti ṣàlàyé ní ṣókí hùn. Ẹ sì máa wò ó lójú ìwòran yín. Ó ní tí rí tán gbé ojú ìwòran yín. Yáníbo 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 ń tiẹ̀ kòkòrò ni. ọ̀rẹ́ rẹ ní sẹ́yẹ̀. Akin dúró ná kí ló dé tójú rẹ kọ́rẹ́ lọ́wọ́ báyìí. inú mi ò dùn bèbí ń tirọ kalẹ̀ bí ewé mọ́mọ́. kódà ní àyín ní wọ́n wà tó ti fọwọ́ lẹ́rán tí èmi ti ń jẹ́wọ́ lọ ní tèmi. irọ́ ni o. ọ̀rẹ́ mi já mi sí. kò sí irọ́ níbẹ̀. apásítọ̀ nígi lẹ́yìn ọgbà mi bí mo ní APPASTORE tí o bá ti download ẹ̀ sórí fóònù rẹ báyìí tí o forúkọlẹ̀ gẹ́gẹ́ bí awakọ̀ o tún lè fi gbèdéke sí iye wákàtí tó o máa fi máa wa ọkọ̀ ṣiṣẹ́. kódà àyè tún wà fún àwọn tó ní ọ̀kadà tàbí kẹ̀kẹ́. bákan náà làyè wà fún àwọn tí ò ní mọ́tò ọ̀kadà tàbí kẹ̀kẹ́ láti ṣiṣẹ́ pẹ̀lú apásítọ̀. apásítọ̀ ti dé ìrọ̀rùn ló bá dé. Ọ̀pọ̀lọpọ̀ ìwé aláwìyé ló ń sọ fún wa pé Yáníbo ìyàwó ìjàpá kínní kan. Yáníbo kòkòrò ni. Ó rẹwà gan-an òun náà sì dàgbà dára bolẹ̀ ó dàbí ìjàpá ó ní oríṣiríṣi àwọ̀ lára. Ó fẹ́ dàbí yẹ́lò báyìí ó sì ní bí dúdú kókòkó àtàwọn ọ̀sánì ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ẹ mọ̀ wò pé jàpá ni ṣùgbọ́n kòkòrò ni ó máa ń rìn báyìí ó máa ń dàgbà dára bolẹ̀ ó dàbí igbá tó wà lẹ́yìn dàbí ti ìjàpá náà. Òun ni wọ́n ń pè ní Yáníbo. Òun náà ẹ mọ̀ rí lójú ìwòran yín láti dààmú tó já ṣe lè. Ìrèrè ó ní ìjàpá inú omi ìjàpá inú odò tó pé inú odò ló ń gbé ní titi ẹ̀. Igbá ẹ̀yìn rẹ̀ kì í dàbí igbá ẹ̀yìn ti àwọn ìjàpá orílẹ̀. Ó sì ń dàbí ẹni pé ó máa ń tóbi díẹ̀ ju ìjàpá orílẹ̀ lọ. Ó ráàyè fara sínú omi ara ẹ̀ máa ń mọ́ fónífóní bẹ́ẹ̀ bá rórí ẹ̀ orí ẹ̀ ó tóbi yóò dàbí ààfin àwọn ìjàpá ara ẹ̀ máa ń mọ́ fónífóní. Igbá ẹ̀yìn tiẹ̀ ò dàbí igbá ẹ̀yìn ti ìjàpá orílẹ̀ ṣùgbọ́n òun náà nígbá lẹ́yìn ó sì láǹfààní àti máa tóbi dáadáa. Àwọn ìjàpá orílẹ̀ náà máa ń tóbi o ṣùgbọ́n òun tó máa ń tóbi dáadáa nígbà táyè bá gbà nú omi. Òun ni wọ́n ń pè ní ìrèrè. Ìyè kan alábàáhùn òun la ṣàlàyé hùn wípé kò ju mẹ́ta lọ ṣùgbọ́n kí ni wọ́n ń lòwe yìí fún? Kí ni Yorùbá máa ń fi ń àsámọ̀ wo ni Yorùbá máa ń fi ń pa? Tó bá dàbí ẹni pé ìbáṣepọ̀ láàrin àwọn ọmọ ìyá tàbí ẹbí tí bá ń ṣe fíàgan nígbà míì tó fẹ́ ṣe bí ọwọ́ kan bí ìjà tàbí fi ọwọ́ kan dàrú dàpọ̀ tó bá fẹ́ para wọn sí tó fẹ́ pe àkíyèsí ara wọn sí àjọ tó nírònú. Wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ yìí wọnú ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ má jà á jẹ́ kó dàárín wa rú nígbà tá a jù báyìí lọ. Kí wá ni dàrúdàpọ̀ tá a fẹ́ mú wọ àárín ara wa? Kí ló dé tá a gbọ́ra wa yé?
kí ló dé tí à ń ṣe bá a ṣe ń ṣe yìí? Ṣé mọ̀ pé iye kan alábàáhùn ojú mẹ́ta lọ. Àárín ara wa yìí náà kò yẹ kó dàrú, ó yẹ ká lè gbọ́ra wáyé, ó yẹ ká lè yanjú ọ̀rọ̀ yìí nítùbí ìnùbí láì ṣe wípé bóyá a sì ń kóra wá tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. Wọ́n máa ń lò ó láti fi gba àwọn èèyàn níyànjú, láti fi gbara wọn lámọ̀ràn, láti fi pe ara ẹni sí àjọ tó nírònú. Ó lè má jẹ́ ọmọ ìyá gangan, ó jẹ́ pé ẹgbẹ́ là ń ṣe tá a kóra wa jọ tá a pé a jẹ́ elédè kan náà, tá a wà nílùú òkèèrè tá à ń bára wa ṣe, tá a wá rí i pé ọ̀rọ̀ ẹgbẹ́ ń ti fẹ́ máa dàrú. Àwọn kan wọ́n ń pọnmi òkè, wọ́n fi ń rú todò. Àwọn tó bá dàbí ẹni pé wọ́n lóye láàrin wọn, àwọn ni wọ́n wàá pe àwọn èèyàn pé nígbà tá a jù báyìí lọ, kí láǹfààní ìbáṣepọ̀ táwa là ń bára wa ṣe nígbà tí ọ̀rọ̀ tí ò tó nǹkan bá ń dàárín wa rú. Iye kan alábàáhùn ojú mẹ́ta lọ. Ẹ jẹ́ á ní sùúrù. Ẹ jẹ́ á fọpọlọ ṣe ìrìn àjò yìí kó má di wípé a máa fẹ̀dí ara wa ta. Oríṣiríṣi irú àwọn ọ̀rọ̀ báhùn, ọ̀rọ̀ ìpẹ̀tùsáwọ̀ ni ìran Yorùbá náà máa ń lo òwe tó ń ti ìpèdè fún. Iléeṣẹ́ Apastor wọ́n ní ká kí gbogbo mùsùlùmí, mùsùlùmọ́ ìpè àkóǹgbẹ́ o, àkúṣẹ́ ládá. Ọlọ́run Elédùmarè yóò gbà á lẹ́sìn fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni a ṣe lókè èèpẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bákan náà, wọ́n ní kí n kí gbogbo ọmọlẹ́yìn Kristi pé a mà kú òǹgbẹ bákan náà, torí ààwẹ̀ Lẹ́ǹtì náà ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wípé iṣẹ́ ìsìn wa, Ọlọ́run ò ní dùn wá ní ẹ̀san olóore ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín o pẹ̀lú ìbáṣepọ̀ wa ní gbogbo ìgbà. Ẹ̀yin ẹ̀ka ti ìlú Èkó, wọ́n ní ẹ kú iṣẹ́, a kí yín gan o. Ẹ̀yin èèyàn wa nílùú Èkó, ẹ kú àmójúbà iléeṣẹ́ Apastor nílùú Èkó. Ibikíbi tá a bá kù sí, ẹ tún mọ já mọ̀ ká lè mọ ṣàtúnṣe. Bákan náà, à ń kí ẹ̀yin èèyàn wa nílẹ̀ Ìbàdàn wípé ẹ kú ojú lọ́nà iléeṣẹ́ Apastor. Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. Àti gbogbo ìlú kààrìnkààrìn lórílẹ̀-èdè Nàìjíríà wípé a kí yín pé ẹ kú ojú lọ́nà. Ẹ ṣeun, a dúpẹ́ o. Iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ. Ẹ ṣé, ó dàbọ̀ ná.